Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo wa pátá tí à ń wo fídíò yìí pé a kú ojúmọ́. Mo kí wa ní dédé àkókò tí fídíò yìí ó dàn tẹ̀ wá lọ́wọ́. Ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ ọlá al-Qur'anul Karim. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Mo bẹ̀ wá torí Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi wo fídíò mi, ẹ bá mi share eléyìí náà dáadáa. Ṣùgbọ́n fídíò tí mo ń ṣe ní dédé àkókò yìí jẹ́ fídíò kan tí ó bà mí nínú jẹ́. Fídíò yìí jẹ́ fídíò kan tí ó bà mí nínú jẹ́ púpọ̀. Tí mo sì ń fi dédé àkókò yìí bẹ Ọlọ́run fún gbogbo ìwọ tó mọ fídíò yìí pé gbogbo àdánwò tí ó bá ẹ láyé tí àpadà ṣe burú ó fi bá ẹ. Ọlọ́run dákun má jẹ́ ó kàn gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí. Gbogbo ohun tí ń jẹ́ran àdánwò pátá tí ó bá èmi àti ẹ tó ń wo fídíò yìí tá fi ti bi oríire tá kú láàyè oríire tá bọ́ sí ààyè orí ibú. Ọlọ́run dákun má jẹ́ ó kàn èmi àti yín àti gbogbo ẹni tó bá share fídíò yìí àti gbogbo ẹni tó bá like ẹ. Ọ̀rọ̀ kan lọ lórí Facebook lánàá. Facebook náà ni mo ti wo fídíò yẹn. Gbogbo ẹ̀yin mùmínì ayé tẹ́ ní owó lọ́wọ́, tẹ́ ní fàlẹ́ ìkànnà, ó mà ṣe o. Ó mà ṣe o. Torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ yẹn máa pín sọ́nà mẹ́ta. Ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ sí lọ́dọ̀, màá bá wọn wí níwọ̀nba. No, mi ò tiẹ̀ ní bá wọn wí, màá pè wọ́n sákìrìsí níwọ̀nba díẹ̀. Màá wá bá ẹ̀yin àfáà alìsúnnà wal jama'a tẹ́ ń pera yín ní mùmínì, tẹ́ ń pera yín ní olùgbàgbọ́ òdodo, tẹ́lẹ̀ ń pèpè sí Islam. Màá bá yín wí díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ìran Yorùbá nation lápapọ̀. Subhanallah. Ìtí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bà mí nínú jẹ́ òun náà ni pé àdánwò ni fún gbogbo tí ń jẹ́ ìran mùmínì ayé ká wá gbọ́ pé ẹlẹ́yà di àjàtà. Kò tún wá jẹ́ àjàtà lásán. Ẹni tó jẹ́ ẹlẹ́yà lánàá tí bàbá rẹ̀ jẹ́ mùmínì, ìyá rẹ̀ jẹ́ mùsùlùmí, ọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí, ká wá rí pọ́ padà di àjàtà. Ó tún wá pera rẹ̀ ní Ìfakànyìnsọ́lá. Àdójútì ni fún gbogbo tí ń jẹ́ ìran mùsùlùmí. Sẹ́rí ẹlẹ́yà yìí, màá kọ́kọ́ gbà yín nímọ̀ràn kan ná. Màá dẹ̀ pè yín sákìyèsí kan ná. Nínú fídíò tẹ́ ẹ ṣe, ẹ sọ wípé torí ẹ̀ tí ló jẹ́ kẹ́ ẹ bọ́ jẹ̀lìbábà sílẹ̀. Ẹ má bínú ẹlẹ́yà, irọ́ lẹ pa. Ẹ̀ tí yín kọ́. Mo fẹ́ kẹ́ ẹ rántí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Torí pé mi àti ń jẹ́ ọlọ́rọ̀ lánàá ń gbà tá a jọ wà nínú strong Yorùbá nation ni. Mi náà sì wà ń bẹ̀ dì sí o. Tọ́ra fẹ́ kí orí Nàìjíríà ó pín káwa Yorùbá lọ lọ́tọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni mò ń lọ. A jọ wà lórí strong Yorùbá nation yìí ni fún broadcast lérí social media. Inú tí mo ṣe jù lórí péjì mi nígbà yẹn lé orí Facebook, ọ̀rọ̀ Yorùbá nation yìí pọ̀ ńbẹ̀. Náà tẹ́ bá wá sọ wípé torí ẹ̀ tí ló jẹ́ kí ẹ bọ́ jẹ̀lìbábà sílẹ̀. Ìyá mi, irọ́ ló wà ńbẹ̀, ẹ̀ tí yín kọ́. Ṣùgbọ́n ẹnìkan ò kí máa yàn tú èèyàn gangan fún rẹ̀. Ẹ̀yin lẹ mara yín. Ṣùgbọ́n mo fẹ́ já yín fún kinní kan wípé ìtẹ́ ń sọ wípé torí ẹ̀ tí yín ni, ẹ̀ tí yín kọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ fi torí ẹ̀ bọ́ jẹ̀lìbábà sílẹ̀
ọ wà láàrin yín àtọlọ́hun ṣùgbọ́n díẹ̀ táwa náà mà níbẹ̀ ẹjẹ́ àtibẹ̀ ìyá mẹ́lẹ́ tẹ́lẹ̀ ti di Ifákẹ́yìnsọ́lá àdánwò ni o tí ẹ bá sọ wípé tẹ́ ẹ bá lo jẹ̀lìbábà kì í jẹ́ kí afẹ́rẹ́ wọ ara yín bó sì yẹ kó wọ̀ irọ́ tún ni torí pé ìyàwó tèmi wà nínú ẹ̀há ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé nítorí ẹ̀ tí pé wọ́n ní kẹ́ má máa daṣọ bora jù wípé wọ́n ti sọ fún tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ kẹ́ ẹ bọ́ jẹ̀lìbábà sílẹ̀ kí ló dé tó bá yẹ pé ẹ bá lo jẹ̀lìbábà yìí nítorí Ọlọ́run tẹ́ sì fẹ́ gbé kalẹ̀ nítorí àlàáfíà ara yín ó yẹ kẹ́ ẹ lo èyí tá máa fi bojú nìkan ó yẹ kẹ́ ẹ lo èyí tá máa fi bojú nìkan kẹ́ ẹ dẹ̀ máa wọṣọ nígbà tí ẹ̀ tí yín ọ̀sọ́ ibi kẹ́ ẹ máa rìn ní òwò nítorí afẹ́rẹ́ wọn à sọ pé ẹ̀ tí yín ní kẹ́ ẹ máa rìn ní òwò nítorí afẹ́rẹ́ nítorí ẹ̀ tí yín ẹ má wọṣọ rìn má no jẹ̀lìbábà yìí náà dà gẹ́gẹ́ bí aṣọ ni gẹ́gẹ́ bí ẹ̀wù ni àǹfààní wà fún yín láti máa lo ìborùn kẹ́ẹ̀dẹ̀ máa bojú yín nìkan kélé yẹn náà máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ìran tó bá wà inú jẹ̀lìbáàbù tó bá ti gbọ́ tí wọ́n bá ń sọ fún yín pé àlàáfíà rẹ ò gbé o lè bo ojú nìkan kó dẹ̀ máa fi sọ́ọ̀sì kó fi bọ́wọ́ àtẹsẹ̀ rẹ gbogbo ohun téèyàn ó bá ṣe nítorí Ọlọ́run ṣe ní ọ̀nà tí ó gbà rọ̀ ọ́ lọ́rùn kó ń bẹ̀ tẹ́yẹ́yẹ́ lọ́lọ́run ọba mi ọ̀fẹ́ kó kú lójú ọ̀nà ìsìláàmù tẹ́yẹ́yẹ́ lọ́lọ́run ọba mi ọ̀fẹ́ ṣé límústẹ́tà ilé ìṣẹ̀bíìlà bó bá ṣe kápá ma ọba ṣe rọ̀ ọ́ lọ́rùn ma ó ní ó fi ṣe kí ni ó fi gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ẹ̀rí pé ńgbà tí wọ́n ní á lọ hajj ẹni wà hajj baytillahi límústẹ́tà ilé ìṣẹ̀bíìlà ẹni á lọ sójú ọ̀nà Ọlọ́run bí Ọlọ́run bá fi rọ̀ wá lọ́rùn bá a bá kápẹ́ ẹ̀ bọ́ọ̀ bá ṣe kápá máa ní ọ̀rọ̀ Islam wọn ò tùlà síyà ẹnìkankan ṣùgbọ́n àdánwò nífẹ̀ẹ́ni tó ti wà nú ẹ̀ lánàá kọ́ wá padà dìdàkudà lénìí ẹlẹ́yà Yorùbá nation àdójútì ní fún ìran Yorùbá nation no àdójútì ní fún Islam ní ìtẹ́ ẹ ṣe yìí ìtẹ́ ẹ dẹ̀ dánwò yìí ó dẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń sọ̀rọ̀ àbùkù lérí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́lẹ̀ ó fún wọn lọ́rọ̀ sọ wípé ṣe bá a sọ kò sí tí wọ́n ń pè wọ́n sí náà tọkọjá kan wá ṣẹbọ tẹ́ bá lẹ́ẹ̀ṣẹ̀ àmọ́ ṣé ẹ tún ti gbé ìsìláàmù jù sílẹ̀ ni ní ẹlẹ́yà Yorùbá nation ṣé ẹ tún ti gbé ìsìláàmù jù sílẹ̀ ni ẹ ṣe ìsìláàmù má torí pé tí ẹ bá lẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀hámá kò tún túmọ̀ sí pé kẹ́ ẹ tún change orúkọ yín di Ifákẹ́yìnsọ́lá ẹ bá máa jẹ́ orúkọ yín lọ kẹ́ wá máa ṣe ẹ̀sìn ìyá mi ò fẹ́ fi gbogbo ẹnu mi sọ̀rọ̀ tán torí pé a jọ wà lórí strong yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bó tilẹ̀ yẹ pé àwa ń fẹnu ṣe à ń fi ọ̀rọ̀ à ń fi wáàsí la fi ń pe àwọn èèyàn ṣàkíyèsí lérí ọ̀rọ̀ Yorùbá nation àwọn ò ṣe blogger wáàsí lèmi fi tèmi ṣe ẹlẹ́yà Yorùbá nation ìtẹ̀sí yẹ kù díẹ̀ káàtó ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi àti ń jọ wà nù pílátífọ̀mù kan náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó rí pé yọra yín kúrò ńbẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí muslim platform níbẹ̀ ẹ sọ jáde rí wípé ọ̀rẹ́ yín àgbórí pọ́rẹ̀ yín láti gbà tẹ́ ti wà nù ẹ̀ àtà ti jọ wà nínú Yorùbá nation yẹ tá a ti jọ wà nù platform èmi àti ń jọ máa sọ̀rọ̀ lórí fóònù kó tó rí pé mo lost nọ́mbà yín ẹ pèrí ẹ sọ nínú muslim organization yẹn rí wípé báyìí kásá nǹkan báyìí ṣẹlẹ̀ sí yín káwá sọ pé àwọn mùsùlùmí gbọ́ àdìde ẹ sọrí o ṣùgbọ́n níyàn yín innamal a'malu binniyati
àníyàn tẹ́ fi torí ẹ̀ dín tẹ́ dà yìí ó wà láàrin yín àtọlọ́hun. ṣùgbọ́n tó bá yẹ pé nítorí àníyàn ayé lẹ́fi dín tẹ́ dà yìí ó kù díẹ̀ káàtó yá mi. tó yẹ pé nítorí àníyàn owó kẹ́lẹ́ bá ní access sí àwọn nǹkan tí ó máa wọlé sí nínú àpapọ̀ Yorùbá nation, tó bá yẹ pé torí ẹ̀ lẹ́fi ṣe ó kù díẹ̀ káàtó. kò sí gbogbo ohun tá a kójọ láyé tí ò ní tán. ọgbọ́n inú fídíò yẹn lẹ ní ìdí mọ́tò, ẹ fẹ́ máa fi mọ́tò ṣẹ̀ṣẹ̀, ẹ fẹ́ máa wá mọ́tò, ṣé torí ẹ̀ bọ́ ẹ̀há rèé? tó bá yẹ pé torí ẹ̀ ni màámi ẹ lọ ṣàtúnṣe. kò sí gbogbo ohun tá a kójọ láyé tí ò ní tán. gbogbo ààyè, gbogbo ọ̀nà àbí gbogbo ibikíbi tí èèyàn bá bá rẹ̀ nítorí Ọlọ́run, nítorí àníyàn tó torí ẹ̀ ṣe ni kò yẹ̀ wò. tí èèyàn bá torí àníyàn rí gbà fọ́lọ̀ yányán, ó dá mi lójú pé a fi ayé kan ò ní léyàn kú níbẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí, tẹ́ ẹ jẹ́ mùmínì ayé ẹ̀yin àlùsùnnà, àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe. kí ló dé tẹ́ ń kọ̀ndẹ́mù gbogbo èèyàn yìí pé iná ni wọ́n wọ̀? mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà rí ẹlẹ́yà yìí tẹ́lẹ̀ lórí social media tó náà broadcast nípa Yorùbá nation. ǹjọ́ sẹ́ ẹ̀yin invite arábìnrin yìí rí? bó tilẹ̀ jẹ́ yí pé àwa support wọn yí pé normal ẹlẹ́yà náà lè gbìyànjú láti sọ pé kílù ó ní òmìnira, láti sọ pé kílù ó ní ìfọ̀kànbalẹ̀. èyí tí wọ́n ṣe yẹ tí ó bá ti tako ojú ọ̀nà wípé wọ́n kú ní Islam falilal hamd. ṣùgbọ́n yẹn alùsùnà wal jamaa yín tó yẹ kẹ́ ẹ ṣe, èyí tẹ́ go against tí àyẹ̀ ń ṣe ẹ̀yìn báyìí tiẹ̀ nígbà yẹ ẹ̀ ń bu ni. ó dá mi lójú pé nù nǹkan tó jẹ́ kí arábìnrin yìí ó gbé ní tó gbé kalẹ̀ yẹ ìtọ́jú ó gbé kalẹ̀ inú àwọn ìṣesí àwọn alùsùnà yẹn náà tó kún, ìsọ̀rọ̀ sí yín kún. last video tí yà í ṣe kó tó di pé gbé àkàlẹ̀ òun náà ni fídíò tí wọ́n ṣe lérí ọ̀rọ̀ Akeugba Gold àti Mufti Ìwó. ìyá ẹ̀ ṣe fídíò lérí ẹ̀ pẹ̀lú ẹ̀há lórí olófiṣe, ó dẹ̀ sọ̀rọ̀ sí Mufti Ìwó níwọ̀nba. wọ́n support Akeugba Gold. ìṣesí ẹ̀yin tẹ́ ẹ pera yín lálùsùnnà wal jamaa yìí okun tó jẹ́ kí ìyá yìí ó ṣe tó ṣe yìí. ẹ bá dẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. tẹ́ bá rí pé nǹkan kan jáde nínú ẹ̀sìn Islam tí ò yẹ kó máa ṣẹlẹ̀, ẹ̀yin invite onítọ̀hún. tẹ́ bá rí pé ní yìí mùsùlùmí ni tó yẹ kó máa ṣe kọ́ ní ṣe, kì í ṣìgbà tẹ́ bá tó jáde lórí social media tẹ́ sọ̀rọ̀ sí. ẹ wàá máa pín náà ìyàgbé ọba ńlá yín ló dáná kalẹ̀. ẹ̀yin invite wọn ni. inú àwọn tí mo ti ẹ̀ expect pẹ́tipẹ́ pé ó yẹ ká ti invite òun náà ní ẹlẹ́yàyẹ. bọ́ wọn invite ẹ̀ wọ́n tún sọ̀rọ̀ bù ni. kẹ́lẹ́ yọ máa ṣe díẹ̀, kẹ́lẹ́ yọ máa jẹ́ ọ̀rọ̀ díẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lálùsùnnà. ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olówó ní Islam, ẹ ti sùn o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olówó nínú Islam ẹ ti sùn. wọ́n dẹ̀ ti ń gba tá a ní wọ́n ti ń gbà á mọ́ wa lọ́wọ́. inú nǹkan tẹ́mi wò lọ́kàn ni wípé ká ní pé àwa tá a jẹ́ olówó ní Islam bá ṣe nọ́mà, ìyá yìí ò ní ṣe tó ṣe yìí. ìyá yìí ò ní di tọ́dà yìí. èmi ò ní, torí pé wọ́n mọ̀ yìí pé mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí fídíò yìí ni. ọlọ́rọ̀ rẹ̀ mi àti ìyá yìí níbi ọdún, láti bí ọdún kan sẹ́yìn láti yọ sọ̀rọ̀ mọ́. èmi mo lost contact wọn. ẹ̀yin tẹ́ ẹ lówó ní Islam ẹ bá gbìyànjú ẹ máa ṣe fún àwọn kan tó yẹ kẹ́ ẹ máa ṣe fún. àwọn tẹ́ bá ti rí traces yìí pé léyìí tá a bá sọ́ra, àwọn bíbò yìí lè gba nǹkan yìí mọ́ wa lọ́wọ́. ẹ ṣe kí ni, ẹ tọ́jú nǹkan yín kí ará àta tí ọmọ wúlò nǹkan yẹ káwọn bá gbá mọ́ yín lọ́wọ́ o. ẹ̀yin tẹ́ bá rí fídíò mi yìí ẹ bá mi share rẹ̀ kọ̀ọ̀kan ẹlẹ́yàyẹ lára. ẹ dákun, salamu alaykum wa rahmatulahi ta'ala wa baraka. gbogbo wọn tó bá share fídíò yìí tó wo fídíò yìí, gbogbo tí ń jẹ́ àdánwò buláyé àpadà ṣe burú tí máa ń sọ̀yàn di kèfèrí inú ayé, ọlọ́run bá mi ò ní jọ́ kàn ẹ́. máa tún ṣe fídíò mi lẹ́yìn eléyìí o, ṣùgbọ́n ẹ kọ́ bá ń share eléyìí náà. Salamu alaykum wa rahmatulahi ta'ala.